ọ̀kan lára àwọn ìbejì Adegbodu olórin ẹ̀mí tó ṣẹ́kù láyé ìyún Kehinde Adegbodu ó mà ti tú àṣírí tuntun nípa ikú òjijì ìkejì ẹ̀ ìyún Taiwo Adegbodu èyí tí ó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá yìí. Ṣùgbọ́n tí Taiwo Adegbodu tó ti jẹ́ kó di mọ̀ wípé òun ṣèlérí fún ìkejì òun pé òun ò ní jẹ́ kí ẹgbẹ́ orin àwọn kí ó kú àti wípé òun yóò ṣe gbogbo agbára àwọn láti jẹ́ kí ẹgbẹ́ orin àwọn kí ó máa tẹ̀síwájú, ṣùgbọ́n kò náà kó dúró ti òun nínú ẹ̀mí. Kì í ṣe ìròyìn mọ́ pé lọ́jọ́ àkọ́kọ́ ní oṣù kẹta ọdún tá a wà yìí, the 1st of March 2026, ní àjálù ńlá ló jáwọ́ àárín àwọn olórin ẹ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tí Taiwo Adegbodu tó kú lójijì, èyí tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ti gbé ìròyìn jáde tẹ́lẹ̀ pé àìsàn ikọ́ sẹ́mìí tí wọ́n ń pè ní asthma iná ló déédé kí ọkùnrin náà mọ́lẹ̀ lọ́gànjọ́ òru, èyí tí ó padà gba ẹ̀mí ẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó ń kọ ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára Facebook ẹ̀ ní ọjọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a ṣẹ̀ṣẹ̀ wà nínú ẹ̀ yìí, èyí tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ bá ṣalápàdé, ó ní Kehinde Adegbodu ló ti ń jẹ́ kó di mọ̀ pé títí di nǹkan bíi aago 11 ọjọ́ àbámẹ́ta tí í ṣe Sátidé tó lọ lọ́hùn-ún, ìyún ọjọ́ kan péré sí àsìkò tí Taiwo Adegbodu kejì ẹ̀ yóò kú, ó ní làwọn sì jọ wà tí kò sí àpẹẹrẹ pé ikú kankan ó wà lójú ẹ̀. Kehinde tó wá jẹ́ kó di mọ̀ wípé òun ṣẹ̀ṣẹ̀ mọ àwọn ìtumọ̀ nǹkan tí Taiwo tó máa ń sọ fún òun nígbà ayé ẹ̀ ni wípé òun nìkan lè máa dá orin kọ àti pé káwọn máa gba eré àwọn ní ọ̀tọ̀ọ̀tọ̀, èyí pé kóun máa kọ tòun lọ́tọ̀ kóun máa kọ tiẹ̀ lọ́tọ̀. Olóhùn ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé àṣé òwe ló ń pa fún òun wípé òun ò ní pẹ́ ní ayé, ṣùgbọ́n òun wá ṣèlérí fún mi pé òun yóò tẹ̀síwájú láti máa gbé ògo ẹgbẹ́ orin àwọn ga. Gẹ́gẹ́ bí ó ṣe kọ ọ̀rọ̀ náà lédè òyìnbó ìta ti tú sí Yorùbá yìí, ó ní by this time last week Saturday, you were still alive, strong and full of life. We were together until about 11 p.m. before you suddenly left. I never imagined that would be the last time I would see you. Now it has been 8 days long without you, my best friend, my other half. 8 days since you left me here and chose to stay alone in the morgue without even telling me you were going. It is hard for me to accept that I will never see you again. I will never hear your powerful voice again. The silence you left behind is too loud, and my heart is still trying to understand this painful reality. But one thing you must know is that I will miss you deeply, more than words can ever explain. Ọlọ́run mà tóbi o. God, you are greater than all things. Sati, wherever you are now, I pray you become the #1 choir master in heaven. Continue to sing as only you know how to, and please stay with me in spirit to help me take care of the children, your wife, and the band members you left behind. Now I understand why you always told me you can do it. Now I understand why you would tell our manager that we could attend 2 shows at the same time. Maybe you already knew I will have to continue this journey alone. Sati, this pain is too much for me. But I promise you this, I will never disappoint you. I will keep pushing forward in every areas of life, just the way you believe I could. And I know you will always stay with me in spirit until the day we meet again. It is well with my soul.